wá sí etí gbọ̀nyìn Islam náà ní ètò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكسبون اللهم ارحمنا بالقرآن أدعوك فون الله وبا أتريك أتيك فون أسواج نبي محمد صلى الله عليه وسلم أكي بوين يولتي بوا ني أكوكو يي الله وبا الله يوم واسي عليكم دادا فون يي ètò wa ètò Nurul Islam ètò tí wọ́n dìídì gbé kalẹ̀ ní ìrántí màmá wa màmá ìdùnnú màmá àlùbáríkà kọ́lọ́n bá lékè ọlá wa sí àlékún ìkẹ́ àti ìgẹ́ wọn kọ́lọ́n kó sì gbà wọn ní àbọ̀ màmá náà òun ni Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà lọ́yọ̀ state wa tí a wà níbẹ̀ yìí ẹ̀yin èèyàn bí a ṣe wá náà ni a tún wá àwọn bàbá àlùbáríkà bàbá ìdùnnú tó jẹ́ wípé wọ́n fi irun dúdú wọ́n fi ṣe tọ́lọ́run ó tún funfun wọn ò fi tọ́lọ́run bá lékè ọlálẹ̀ ọlọ́run mọ́jà padà sí ibú wọ́n jẹ́ ọ̀tọ́ sí wọn gbà kọ̀ọ̀kan àwọn náà ni Sheikh Abdulwahid Abdulhamid àwọn ni aláṣẹ àti olùdarí Mahadun Najah ní Ibitoye Street ní Muslim abam bẹ pẹ̀lú wa ẹ jẹ́ wọn gbọ́ yín. Barakallahu fikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Aṣíwájú mi olùkọ́ mi àwọn náà tún bẹ pẹ̀lú wa Sheikh Abdulrahman Ọlálékan Muhammad al-Awwal ẹ bá mi kí àwọn alálẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. ẹ̀yin èèyàn nílé ètò tòní ètò tí ó tún gbọngbọn ni ètò tí ó jẹ mọ́ ti mùsùlùmí nìkan ṣoṣo ni gbogbo èèyàn pátápátá òun ni yóò ṣe àǹfààní tó pọ̀ níbi ètò yìí torí ìdí eléyìí ẹ wá nǹkan lédìí àbí kí ẹ fìdílé nǹkan ẹ mú gègé kọ̀wé yín bákan náà kí ẹ sì mú ohun tí ẹ fi kọ nǹkan sílẹ̀ torí pé n tó dá mi lójú ni wípé oníkálukú ni ó ṣe àǹfààní tó pọ̀ ńbẹ̀ agbọ́nrin ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa jẹ́ àtàánì kéèyàn máa fi pẹ̀lẹ́kùtù lo ilé ayé pẹ̀lẹ́kùtù wá àwọn tí bá ń wá nínú ìṣẹ̀mí ayé kéèyàn máa kánjú ẹ rí pé eléyìí kìí ṣe pé ẹlẹ́sìn Islam nìkan ṣo òní ọ̀n bá wí ẹni tí ó ní ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn náà ni ustaz mi Sheikh Abdulrahman Ọlálékan Muhammad al-Awwal falyatafaddal mashkuran minna mahjuran min Allah subhanahu wa ta'ala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil amin. Nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ àti Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ àtàwọn sọ̀hábí ẹ̀mẹ̀wà Ànábì wa ìlọ́kùnrin ìlóbìnrin nínú wọn Ọlọ́run bá ní yọ́nú sí wọn Ọlọ́run bá ní kẹ́ wọn àwọn tàbíùn Ọlọ́run bá ní kẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà dẹ́kun Ọlọ́run má yọ wá sílẹ̀ nínú kẹ́ èrè Ọlọ́run ọba wala la ilaha illallah. àwọn kan ń lo àkókò yìí láti fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún ẹni tí ń ṣe onígbọ̀wọ́ ètò yìí dákun Ọlọ́run bá má dẹ́mi rẹ̀ légbodò Ọlọ́run má jẹ́ kí ọ kanjú kú wọlá ìkú méjì lọ́lọ́run màmá náà Ọlọ́run bá ní foríjì wọn Ọlọ́run bá ní yọ́nú sí wọn bá ní ṣe àlékún dàrájà tí wọn ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtàwa tí à ń wí náà kọ́lọ́n kọ́ máa fi sọ̀rọ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa oríire tayé àtàlùkíámà Ọlọ́run jẹ́ kí a bá wọn ṣe wala la ilaha illallah. ẹgẹ́ bí olùdarí ètò bí wọ́n ṣe wí ìyẹn ustad wa Hiskil Hamza ohun tí ó jẹ́ àkọlé ètò tòní òun náà ni àtàánì kájẹ́ tó ṣe pé a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní jẹ́ tó ṣe wípé yóò máa kánjú ayé tá a wà lónìí ayé tó ṣe wípé ọmọ ẹ̀dá tí ń bẹ nínú rẹ̀ wọ́n ń kánjú ni ní pàtàkì jùlọ nípa ntọ́jẹ́ máa a kó ọ̀rọ̀ ilé ayé yìí a kó jọ
kálukú ìní ń kánjú kódà àsàtàwọn èèyàn ń dá níta ni wípé halali ti tán ìwọ̀nba haramu tó kù níta wọn làwọn ń jà lórí haramu ni ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ẹni tí bá ń sọ eléyìí lẹ́nu ẹni tí ò ní gbàgbọ́ nínú kádàrá ni látàrí ìkánjú ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀rẹ́ lómi ẹsẹ̀ rẹ̀ ọmọ arin ẹsẹ̀ ò ní san kò gbọ́dọ̀ lo oògùn sí látàrí wípé wọ́n bá ṣe nǹkan ni njẹ́ ọbẹ̀ lè lo oògùn sí njọ́ náà ní títàn òde bá láyé ẹlòmíì ẹ̀ríkún rẹ̀ dìndì ọkùnrin máa lóyún omi ìlúkúdì ni wọ́n ń kánjú òfin wọlé ayé látàrí kíkánjú òǹyàwó ọ̀sẹ̀ mẹ́ta òǹyàwó oṣù kan tọ́láàkì ìkọrẹ́ni sílẹ̀ yóò ti ṣẹlẹ̀ láàrin wọn látàrí ìkánjú ọmọ tó ṣe wípé a máa wò bóyá ọmọ tí ó ní ọjọ́ iwájú ètí ọ̀dà ni lẹ́bàá gbọ́ wípé ó ti pokùnso látàrí kíni ó ti rọlé ayé ó ti rò pé kò lè san fóun láéláé ó ti rò wípé ọlọ́run ọ̀kọ́ dáadáa mọ́ nínú sẹ̀mí ẹni pé látàrí ìkánjú ìní jẹ́ kí ó ra àwọn nǹkan báyìí ìní jẹ́ ó ṣẹlẹ̀ látàrí ìkánjú ọ̀pọ̀lọpọ̀ àwọn ntí àlérò aláburú yóò máa tibẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀dá látàrí kíkánjú mùsùlùmí ọmọ wúra rẹ̀ ẹgẹ́ bíi wípé sọ́lọ́ ń sì lè sọ̀rọ̀ fún ọmọ báyìí ǹjẹ́ wọn ò ní pa ẹ̀sìn tí wọn ò ní padà báyìí látàrí ìkánjú òun náà ni máa ń fa eléyìí yẹn ni pé aburú tó pọ̀ ìníbẹ̀ níbi kẹ́dà kọ́ máa kánjú tọ́ba wá rí bẹ́ẹ̀ kájẹ́ ní tó ṣe wípé a máa ṣe pẹ̀lẹ́ ẹjá lọ́wọ́ náà alukurani alápọ̀nlé káwọn ní sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kágbọ́n tọ́lọ́wọ́n bá tọ́ba ní sọ nípa kájẹ́ ẹni tí ò ní máa kánjú yálà níbi ìdájọ́ ni níbi gbogbo nǹkan pátápátá àfàmọ́ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ al-akhirah ọ̀rọ̀ ọjọ́ ìgbéǹde àlùkìyámà nìkan eléyìí nìkan ní yọ̀ǹda ńlọ tí ń bẹ fún wa láti jẹ́ nítorí pé yọ kánjú òkú tó bá kú lẹ́yìn tá a ti ráàrí dájú pé òkú yìí ó ti kú pátápátá ìtọ́kàn lẹ́yìn rẹ̀ ni pé bó o láṣẹ ṣe jìnnẹ́sà rẹ̀ bó o láṣẹ sòtúrà rẹ̀ bó o láṣẹ sin ìtọ́yẹ kí kọ́kàn lẹ́yìn rẹ̀ nu látàrí kíkánjú àìmọye ẹ̀dá ló ti dá lápá ló ti dá lẹ́sẹ̀ ló ti ká nítan láti pàṣẹ àwọn oní ọ̀kadà látàrí ìkánjú pé afẹ́sáré lọ gbèrò mi afẹ́sáré sígbà afẹ́sáré sàwò so látàrí ìkánjú aburú tó pọ̀ ìní bẹ́ẹ̀ ìdí nìkan fi jẹ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú suratul hujurat sura táwọn àfáàtì ń pè ní suratul adab yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ńlọkùnú rẹ̀ nínú ayé ẹlẹ́ẹ̀kẹfà níbẹ̀ Allah subhanahu wa ta'ala Ọlọ́run sọ fún wa níbẹ̀ wípé ya ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahala fatusbihu ala ma fa'altum nadimin. Ọlọ́run ní mo pè yín tẹ́ ẹjọ́ nígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lọ́lọ́run ọba ẹ̀yin tẹ́ nígbàgbọ́ pé tẹ́ bá ṣe láyé ìkọ̀mọ́ láyé nìkan ọjọ́ gbéǹde àlùkìyámà ẹ̀ ṣèṣirọ́sẹ́ níwájú Ọlọ́run etí yín mélòó in ja'akum fasiqun binaba'in fatabayyanu. Ọlọ́run ní típò kí ẹ̀dá tó bá wá gbé ọ̀rọ̀ kan bá yín tó bá mú ìròyìn kan tó bá fi tó yín létí ẹ má ti fi ìròyìn rẹ̀ ntọ́ sọ fún yín ẹ má ṣe wá wo fatabayyanu. Ọlọ́run ní ẹ wádìí ọ̀rọ̀ dáadáa ẹ dẹjúlẹ̀ kẹ́lẹ́ bá rí mú ẹ má kánjú ẹ má tí ì mú ìdájọ́ wá lórí ntọ́ sọ fún yín bíbẹ̀ bá kọ́ antusibu qawman bijahala tẹ́ ẹ bá lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ fi ìròyìn rẹ̀ tẹ́ ẹ fi ṣe wá wò Ọlọ́run ní ẹ ṣẹ̀ṣẹ̀ gbé o ẹ sì wá wò antusibu qawman bijahala àwọn tí wọ́n jẹ́ láì mọ̀kan ẹ kàn fìyà jẹ wọ́n ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá fìyà jẹ wọ́n ọ̀rọ̀ wà hàn sí yín pé àsìkò tí ẹ rí bí a ṣe wí ẹ wà dẹ́n tó ṣe pé yóò máa kábàámà àbámà sì ní ẹ̀yìn òní máa gbé àbámà kì í gbé wájú. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀ òní tafsir wọ́n ní àyà yìí ó sọ̀kalẹ̀ lórí àwọn Bani Mustalik ní pàtàkì jùlọ lórí arákùnrin katolukọ rẹ̀ ń jẹ́ Al-Walid ibnu Uqbatu ibnu Abi Ma'it. arákùnrin tá a wí yìí òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam ọ̀ràn lọ sí ọ̀dọ̀ arákùnrin kan tí ń jẹ́ Al-Harithu ibnu Abi Darar báwọn afọ onítẹ̀fẹ́sẹ̀rù bí wọ́n ṣe sọ. Al-Harith ibnu Abi Darar yìí ó wá sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́hun Ọba nílùú Madina ó lóun fẹ́ ṣe Islam ànábì wí kẹ́límà fún òun náà pé ó gba Islam ó bẹ̀rẹ̀ sí ní kírun lẹ́yìn ọ̀rẹ́yìn ànábì bá sọ̀rọ̀ nípa zaka ó lóun ṣe tán láti máa yọ zaka ó wá tọrọ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́hun pé kánàbí ò fún níyọ̀ǹda kó
kó wọn lọ sọ́dọ̀ àwọn èèyàn tó ń bá lọ́dọ̀ àwọn Bani Mustalik òun ó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run òun ó pè wọn sínú ẹ̀sìn Islam tọ́lọ́run bá jí kí wọ́n gbọ́ òun ó sọ nípa àrùn òun ó sọ nípa zaka òun mọ̀ pé wọn ò ní kọ ọ̀rọ̀ sí òun lẹ́nu látàrí pé òun lẹ́ńtà lè pè ní bíi ọba olórí láàrin àwọn Bani Mustalik ọwọ́ asọ́fánà bíi pétọ́ tó bá di àsìkò báyìí rán òjíṣẹ́ rẹ̀ kan sí mi àwọn zaka tàbágbàjọ kéyọ wa kó bá èrè òjíṣẹ́ lọ́wọ́ bá nílùú Madina lárakùnrin ló bá fi lọ ìgbà arákùnrin lọ àsìkò tó yẹ kí òjíṣẹ́ Ọlọ́run tó yẹ kí òjíṣẹ́ Ọlọ́run tó yẹ kó dé wọ́n retí wọn ò rí wọ́n á wò pé Al-Harith ibn Abi Darar ọwọ́ akẹ́sàwọn èèyàn jọ pé tọ̀ ẹ wá o òjíṣẹ́ Ọlọ́run ìyàdéhùn ti ń bẹ láàrin èmi àti ẹni pé yọ̀ọ̀ràn ẹnìkan wá láti wá gba zaka àsìkò tó sì yọ wá ó ti tó bóyá òjíṣẹ́ Ọlọ́run bínú sí mi ni bóyá Ọlọ́run bá ń bínú sí mi ni tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà ajé adigbádàgbọ̀n ẹ̀jẹ̀ akọjá sílùú Madina zaka wa tá a ti kójọ yìí ẹ̀jẹ̀ akọ lọ fúnra wa lásìkò gbà tí a ń ro eléyìí náà lọ́wọ́ lànàbì tí wàá rán arákùnrin ètìmọ̀ dákọ lẹ́ẹ̀kan ìyẹn Ibnu Abi Ma'it ànábì tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn yìí ìyẹn Al-Walid Ibnu Uqba ànábì tí wọ́n lọ Al-Walid ibn Uqba yìí nígbà òdójú ọ̀nà ló bá padà lójú ọ̀nà nígbà òdérò náà ló bá padà wọ́n lọ sí fún ànábì pẹ̀tọ̀ àwọn tó ní kí n lọ gba zaka lọ́wọ́ wọn ò fún mi ń zaka o kódà tí ẹ bá ṣe pé mo júbà ìhòòrò ni pípa òní afẹ́ pa mí ànábì nítorí oníbẹ̀ẹ́ ni inú wa bí ànábì pé bóun la ṣe wá jẹ́ ànábì wa ní kí Khalid bin Walid òun àtàwọn ọmọ ogun ó ní kí wọ́n lọ sọ́dọ̀ àwọn Bani Mustalik wọ́n wá gbéra nígbà tí wọ́n dọ́dọ̀ àwọn Bani Mustalik wọ́n débẹ̀ nídàjí wọ́n wá bá wọn lẹ́nu tó ṣe wípé wọ́n ń kírun wọ́n ń jọ́sìn fún Ọlọ́run ọba ọ̀rọ̀ tí ìròyìn tá a gbọ́ yàtọ̀ sí ìtì àwọn wí fún wa yìí sọ báyìí ní sàṣẹ dé Madina tó bá ṣe wípé ìròyìn tí wọ́n fànà bí wọn ànábì ọba sọ fún Khalid pèsè pẹ̀lẹ́ tó bá dọ̀rùn wọn kàn ti máa pa àwọn èèyàn wọn ti bá wọn jagun wọn wà rí wípé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ yẹn ni pé báyìí ní àyà yẹn ni ló ṣe sọ̀kalẹ̀ wípé ẹ̀yin tẹ́jọ́ nígbàgbọ́ òdodo sípò kíkan tó bá mú ìròyìn kan wá báyìí ẹ yá ṣèwádìí rẹ̀ dáadáa ẹ sì wádìí ohun gbogbo kẹlẹ́bà mi tó bá jẹ́ òdodo níbẹ̀ yẹn ni pé nínú àyà Ọlọ́run fi pè wá lákìyèsí pé ká má máa kájú níbi ìdájọ́ ká má máa kájú níbi ọ̀rọ̀ sísọ ká má máa kájú níbi ìwà má wò pé wọ́n sọ fún pé lámarin báyìí ẹni búmà ni ẹni tí máa ń sọ nípa rẹ̀ tọ́ba síbẹ̀ ní tí ó máa dá ni òun náà wàá fi léyìn ọ wàá fi ṣe àbúrò rárá yóò wọ ẹni bú sí ọ̀nà kó tó di pé ọ wàá ṣe àmúlò ní tí a bá sọ nípa rẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ọ ń sọ fún arákùnrin kan èyí tí a mọ̀ sí Ashajji nínú àwọn Ashajji Abdul Qais anabi ń sọ fún wípé inna fika la khislatayn ìwà méjì kan ó ń bẹ lára rẹ̀ èkíní kejì ìwà yìí Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run bá òun náà sì nífẹ̀ẹ́ rẹ̀ kí wàá ní ìwà náà al-hilmu wal-ana ó jẹ́ ẹni tó ṣe pé ó ní faradà ó jẹ́ onísùúrù ó sì jẹ́ ẹni tó ṣe wípé ìmọ̀ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Imam Bukhari àti Muslim ni wọ́n gba hadithi wá nínú hadithi mi òjíṣẹ́ Ọlọ́run bá jẹ́ àmọ̀ wípé at-ta'anni minallah wal-ajlatu minash-shaytan kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ronú kó tó sọ̀rọ̀ kó máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ànábì sọ pé léyìí látọ̀dọ̀ Ọlọ́run ní ti máa wá ṣùgbọ́n gbogbo ohun tí ń jẹ́ ìkájú pátápátá látọ̀dọ̀ ṣaitan ẹni ẹ̀kọ́ ibẹ̀ ni ó ti máa ń wá ní ti máa ń ṣẹlẹ̀ tọ́yì tá bá ń sọ nípa kíkanjú àwọn abúlẹ̀dá ti máa ń kájú tí ò sì lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tá a ti máa ń kájú ìkíní bẹ̀ ni pé níbi àdúrà ṣíṣe ẹlòmíì wò pé òun ti bẹ lọ́n bẹ́ẹ̀ láti bí oṣù kan láti bí oṣù mẹ́ta lòun ti ń bẹ lọ́n òun ò rí pé Ọlọ́run ti ẹ̀ dáhùn lóhùn òun ti ń tọrọ ọmọ láti jọ́ yìí Ọlọ́run ò fóun lọ́mọ òun tọrọ ọ̀pọ̀ òun ò rí pò òun sì wáyé kìlẹ̀ kìíní ẹ̀kẹfà ló ń tún fẹ́ ṣe yìí tó ń ti bẹ́ẹ̀ náà òun ò rò pọ́ Ọlọ́run ti ẹ̀ ń bẹ ní sáà tirẹ̀ mọ́ ọjà rẹ̀ so òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam anabi ń sọnù hadithi wípé yustajabu li ahadikum ma lam ya'jal anabi sọ pé Ọlọ́run bá yóò gbọ́ àdúrà yín o Ọlọ́run bá yóò jẹ́ pé yín o àdúrà tẹ́ ń ṣe Ọlọ́run bá yóò tẹ̀wọ́ gbà á lópin ìgbà tẹ́ ẹ̀ bá tí ì kájú àwọn sàbí wà wò pé bóòlù yín ó sì kájú èrè òjíṣẹ́ Ọlọ́run bá ìdáhùn wa ni wípé yakulu qad da'awtu rabbi falam yastajib li mo pọ̀ Ọlọ́run bá pé Ọlọ́run bá kò dá mi lóhùn yẹn ni pé nínú àwọn ojú pànà èyí tẹ́dá títí máa ń kájú ó ní mímọ́ kájú níbi àdúrà
má jẹ́ ntí ó máa kánjú níbi àdúrà tó ń bá ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́n ọba pé láwọn okọ̀ tí ń jẹ́ àwọn májẹ̀mú tí ń bẹ lára ẹni tí máa ń ṣe àdúrà tádùá rẹ̀ ti fi máa ń jẹ́ nǹkan àtẹ́wọ́gbà ṣé àwọn tẹ̀lé àwọn májẹ̀mú yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba yóò jẹ́ ìpè rẹ̀. Nínú àwọn ọ̀nà tí ẹ̀dá ti máa ń kánjú léè tí ọba mú ìkánjú níbi ìdájọ́ mímá kánjú níbi ìdájọ́ oúnjà méjì wọ́n ń jà ọgbẹ́jọ́ ẹnìkíní ọgbọ́tẹ́nìkejì ẹnìkejì ṣe ń dé báyìí ìbombo lóko tí ó ṣe dáadáa ọ̀kánjú níbi tó ṣeun. àwọn Yorùbá ní ẹnìkan rojọ́ fún ojú pọ̀pánù tẹ́nìkejì tó ń jà kejì rẹ̀ báyìí lè rojọ́ pọ̀pá tó sọnù lẹ́ẹ̀kan ìyẹn ó tún lọ wà ní. nínú hadith ètí ẹgbà látọ̀dọ̀ Ali kọlọ̀mbà níyọnu sí ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anábìrin lọ sílẹ̀ Yaman láti jẹ́ olùdájọ́. òun wá sọ fún Ànábì wípé ilé òjíṣẹ́ Ọlọ́run ọba torí sí lónìí ọ̀ràn mi lọ sílẹ̀ Yaman wà ní hadith sí ni ó sì mọ̀pọ́ mi ké ní mi ìmọ̀ bò ní í ṣe dájọ́ làákà ìwò ní fi máa gbé ìdájọ́ kalẹ̀ ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba. Ànábì wa súnmọ́ ọwọ́ àfàmárà ọwọ́ à ń sọ fún pé ọwọ́ à ń bẹ lọ́hùn pé Ọlọ́run ọba ò bá ń ṣe ìdáyà ọkàn rẹ̀ wa thabbit lisanahu ìhàn rẹ̀ ẹnu rẹ̀ Ọlọ́run bá ń fi múlẹ̀ lórí òdodo. Ànábì wa ní tọ́ ilẹ̀ Yaman ló ń lọ yìí o fa idha jalasa bayna yadayka al-khasmani fala taqdi hatta tasma' min al-akhar kama sami'ta min al-awwal. bí àwọn jà méjì kàtí a bá wà bọ̀ tẹ́nìkìní rojọ́ má ti mú ìdájọ́ lílẹ̀ o tó fi gbọ́ kílẹ̀ nìkejì kílò náà sọ nígbà tó bá gbọ́ ẹjọ́ lẹ́nu ẹnìkìní lẹ́nu ẹnìkejì wàá jọ̀wọ́ síra wọn ìgbà náà ni kó wá mú ìdájọ́ kó wá mú wá. Sayyidina Ali ọlọ́mọba níyọnu sí ó ní famaziltu qadiyan ìyẹn ìgbò lẹ́yìn tí ń dájọ́ ní ìbámu sí bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe fún mi ní ìtọ́nisọ́nà. lára àwọn àyè táyì tí kánjú níbi ìrun kíkí àlẹ́tọ̀ láti máa kánjú níbẹ̀ torí pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ìrun orígun pàtàkì ńlọ́jẹ́ nínú àwọn orígun èyí tó ṣe pé wọ́n wò má ìrun la kírun kó tó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀dá. Òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam Ànábì rẹ̀ arákùnrin kan ó wọnú mọ́sálásí ó kírun Ànábì jókòó pẹ̀lú àwọn sàbí nígbà ó kírun ó kí bá a ṣe máa ń kí bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń kírun ìrun àìkánjú tó níkàjú nínú tí ò ní farabalẹ̀ nínú ọlọ́ba Ànábì ní rẹ̀ fasalli fa indaka lam tusalli lọ túnrun kí torí pé ò tí ì kírun òun ò pé àbánabi ò rí mi gbà mọ́ kí láwọ̀kọ́ ni ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì nígbà òde lẹ́ẹ̀kẹta Ànábì ti sọ fún pé àníkọ́ lọ kírun torí pé ò tí ì kírun ní ìlú òjíṣẹ́ Ọlọ́run bá a jẹ́ pé ìrun tí mo kí ọ̀là ayẹ nínú nù ń wọ̀ máa kí jù bá ń lọ bẹ́ẹ̀ mi ṣe máa ń kinu ìlú òjíṣẹ́ Ọlọ́run. Ànábì wa sàlàyé fún pé tọ́ bá kírun ọwọ́ akọ láti bí àlùwàlá bí ó sì sàlùwàlá bí ó sì kọjú sí kíbla bí ó ṣe máa farabalẹ̀ kírun yẹn ni pé ń bí àwọn ọ̀run wa tá à ń bá ń kí a máa ń kí pẹ̀lú farabalẹ̀ ni a kì í máa kájú kódà kí wọ́n ti ṣe ìkọ́mà ẹlẹ́wọ̀n pé wọ́n ti ṣe ìkọ́mà wọ́n fẹ́ bá wọn lórí òrùkú nítòjìṣẹ́ Ọlọ́run bá sọ fún wa ní wípé idha uqimati salatu fala ta'tuha tasa'un fa alaykumus sakinatu wal waqar fama adraktum fasallu wa ma fatakum fa atimmu. Òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé tí wọ́n bá ti lè ṣe ìkọ́mà á sáré lọ sí mọ́ṣáláṣí ó ti dèwọ́ ẹ̀yà máa rìn lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú farabalẹ̀ èyí tẹ́ ẹ bá pẹ̀lú ìmáàmù ẹ kí ẹ bá wọn kí èyí tó bá bọ́mọ yín lọ́wọ́ ẹ pé tàbí kẹsàn ẹgẹ́ bó ṣe wá inú rìwáyà mi ẹni pé lára àwọn àyè táyì tí kánjú oníbìrún kíkí ńlọ́wà. bákan náà lára àwọn àyè táyì tí máa kánjú táyì pé èèwọ̀ ni wọn àfẹ́ ká kánjú níbẹ̀ onígbàtà bá ń wá àrísìkí ìta jẹ ìta mu afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò irú àwọn àyè à ń láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mọ́kànjú ntí kálukú ọ̀jẹ̀ ntí ó dà ntí ó dì ó ti wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba. ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n onílà ta'jalan falaysa ar-rizqu bil-ajali ar-rizqu fil-lawhi maktubun ma'al ajali. ọ̀jọ̀gbọ́n yìí ń sọ fún wa wípé àníṣe ìrẹ́tọ̀ ń wá owó ìrẹ́tọ̀ ń wá ọlá ìrẹ́tọ̀ ń wá ipò má jẹ́ ntí ó máa kájú falaysa ar-rizqu bil-ajali torí pé àrísìkí tó rí hàn á lówó á kọ́lé á ra mọ́tò á lọ́lá kìí ṣe kájú lèyàn fi máa ń ní ar-rizqu fil-lawhi maktubun á lówó á kọ́lé á ra mọ́tò ntọ́lọ́ ti kọ́ ni nínú lawhil mahfuz ibẹ̀ lọ́wọ́ maktubun ma'al ajali gbogbo ẹ̀ pátápátá ń lọ sí lásìkò básìkò tọ́lọ́ sọ pé kálukú ọ̀la tí ọ̀bá tí ì tó ẹ̀dọ́ kan sáré láàárọ̀ yóò kà ṣeéṣeṣe lọ́sàn-án ni ìnáwó bá sọ pé lọ́wọ́ alẹ́ òní yóò tó rí ṣe ọwọ́ alẹ́ ni yóò tó rí ṣe Yorùbá ní owó tọmọdé bá kọ́ rí ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ ìní máa fi rà yẹn ni wípé
ẹ̀ ń bá ní ọ̀dàlẹ́ kó tó kọ́lé ń gbọ̀ tọ́ bá dàgbàlagbà lóòótọ́ lọ́lá so bó o gbìyànjú láàárọ̀ lọ́sàn-án ọ̀ọ́kàn sáré lọ́ọ̀kàn kan lápá ni àfikọ́ ya ṣe sùúrù lọ́jọ́gbọ́n ìfẹ́ sọ fún wa wípé falaw sabarna lakana rizqu yatlubuna lakin khuliqal insanu min ajalin ọ̀jọ̀gbọ́n yìí ní law sabarna tá a bá lè ṣe sùúrù ni tá a bá lè ṣe farada ni owó tó ń wá gangan owó gangan ni ìbá máa wọ̀ ilé tó ń wá gangan ilé ni ìbá máa wọ̀ mọ́tò tó ń wá gangan ni ìbá máa wọ̀ lakin khuliqal insanu min ajal ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́ ènìyàn àdá láti bí ìkanjú ìyẹn ọmọ kanjú ni àdámọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn òní wípé wa khuliqal insanu ajula ọlọ́run la dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́nu tó ṣe pé àdámá tiẹ̀ òní pé yọ́sà máa kájú àwọn onímọ̀ sọ fún wa wípé tí ì bá ṣe làákàyè èyí tọ́lọ́run bá tó fi tọ́ ọmọ ànábì ádámà tọ́lọ́run fi tó yẹ tá a lọ́rẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa àbá máa jẹun kó ń jẹ ó tó jiná àbá máa jẹ èso késo kó tó di pé yóò pọ́n kó tó di pé yóò tó jẹ ṣùgbọ́n látàrí làákàyè èyí tọ́lọ́run bá fún wa ẹni pé wọ́n fi ń sọ nípa gáyàtà ògóńgó báwo ni ìkánjú ọmọ ànábì ádámà bó ló ṣe lágbára tó lára àwọn ààyè tí wọ́n ti fẹ́ ká kánjú ìkíní bẹ̀ ni wípé gbogbo tó bá jẹ mọ́ ọ̀rọ̀ al-akhirah ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama wọ́n fẹ́ ká kánjú níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tètè yára tètè túbá kúrò níbẹ̀ má dàgbà má dọ́là má dọ̀dún tí ń bọ̀ sọ ọmọlẹ̀ tí ọmọ la sọ bóyá ìwọ ni kú kàn lálẹ́ yìí sọ òtí mà bóyá arọ́ la ń tiẹ̀ òtí mà tó bá rí bẹ́ẹ̀ alẹ́ yìí náà ni kò sí àmọ́ túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́lọ́mbà kó forí ẹ̀jẹ̀ sìn kó forí ẹ̀ṣẹ̀ jìn ẹnìkọ̀ọ̀kan wa alùjáde onídẹ̀ra bóò ló sì jẹ́ kan náà àwọn tí ó wọ̀ wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha samawatu wal ardu u'iddat lil muttaqin àwọn bí tá a ti máa kájú nù iṣẹ́ alùjánnà ìtúbá kò ń bí ẹ̀ṣẹ̀ ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn bí tí a ti máa ń kájú nù òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam sọ pé atu'udatu fi kulli shay'in illa fi 'amal al-akhirah atu'udatu fi kulli shay'in illa fi 'amal al-akhirah yẹni pé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo nǹkan pátá àfi tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀run nìkan ńlá ìdágbà sí ńlá ìfi ṣeré ìbílẹ̀yàn sáábìkú ila magfiratin èèyàn sálápá ń tètè lọ síbi iṣẹ́ olóore ni bákan náà ìrẹ́tọ̀ jẹ́ dáńyà ìrẹ́tọ̀ jẹ́ olùpẹ̀pẹ̀ lọ sójú ọ̀nà Ọlọ́run Ọba májèntí ọmọ kájú níbi dáwà rẹ èyí tó ń ṣe ntí ń wọ̀ ní pé kọ́ ọmọ sọ fáwọn yẹn pé àti Allah kọ́sì máa tẹ̀lé àṣẹ Ọlọ́run lójú ẹsẹ̀ ẹ̀ má mutí má kásì kó ń bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ bọ́ bá ṣe báwọn ọ̀nkájú náà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n wà nẹ́bí Ọlọ́run wàdúrà àsìkò tí wọ́n lò tí wọ́n fi ṣe wá sí odidi ọdún 13 ìní òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam ìní fi ń pa àwọn èèyàn lọ síbi la ilaha illallah so ọdún 13 lànà bí fi ṣe eléyìn ṣùgbọ́n wọ ọfẹ́ kọ́ máa wí nǹkan ní ìsìn ọfẹ́ kọ́ máa jí àwíṣẹ́ lójú ẹsẹ̀ èyí ó ṣe sùúrù ní níbi dáwà wa ayakadu yalhaku ẹni pé ní tí bá ń kájú kò lè fẹ́ lé àwọn ará wájú kò lè fẹ́ lé wọn bá lè pèlè dàsí pé yọ̀ wá lé wọn bá bó ti jẹ́ wípé kàmá anna rafiqa la yakadu yusbaku ẹni tí bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ní fẹ́ lé bá dèpọ̀ pèlè dàsí wípé ẹ wà síwájú rẹ̀ bákan náà wasakitu la yakadu yandamu ẹni tí bá máa ń dákẹ́ tí ó ṣe sùúrù tí ó ronú kó tó sọ̀rọ̀ kó tó fèsì kó tó ṣe nǹkan irú ẹni báwọn kò ní fẹ́ kábàámà bìlẹ̀ ntàṣe wípé yóò wà kábàámà ṣùgbọ́n wà máa ń nà tọkọ̀ ẹ bá sì gbogbo ntọ́ bá ti rí pátá ìní ọ̀sán máa sọ nípa rẹ̀ láyà káàdù yasilamu irú ẹni báwọn kò ní fẹ́ là kó ń bi àṣìṣe àfẹlọ́wọ́n bá àfibẹ́lọ́wọ́n àfihàn soso rẹ̀ àfibẹ́ ọlọ́run ṣàánú wa fún wa lẹ́mìí sùúrù sí alẹ́ tó sì pé a lè máa ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ní máa kájú látàrí ìkájú àìmọye ẹ̀dá ló ti pòfo àìmọye ẹ̀dá ló ti kántán ló ti kálẹ́sẹ̀ kọ́lọ́ba kó máa fi sọ rẹ̀ kó máa fi sọ wa subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. jazakumullahu khairan ọlọ́run bá wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ ẹ̀yin ará ilé tí ẹ̀ ń gbọ́ wa sẹ́ni pé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tí ó tóbi ni ìkánjú ó ti sọ ẹlòmíì di aláàbọ̀ ara ìkánjú ó ti sọ ẹlòmíì di ẹni tí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ dúkìá rẹ̀ ká dákun torí tọ́lọ́run àwọn ọlọ́kadà ni onímọ́tò ni onímọ́ríwá ni adáni fúnra wa ni ẹlòmíì yóò gbé ọ̀kadà yóò ní wọn sáré nso tó sì jẹ́ pé ní tí ó lọ forí sọ ní tí ò ní tẹ́ lọ́rùn ni bí èèyàn bá ti ẹ̀kú lẹ́ẹ̀kan náà ọmọ tún dà ju kéèyàn máa kú díẹ̀ lọ ìdánilẹ́kọ̀ọ́ yìí a rí wípé orí tó pọ̀ òun lọ́wọ́ à ń bẹ̀ kọ́nà kó bá wa san àwọn afáwa lẹ́sàn rẹ̀ bóyá èmi àbí ẹ̀yin
àyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ń lọ tí ń bá afẹ́fẹ́ tí ń bá wọ làkàdì ni ètò yín ètò wa náà ni o ètò Nurul Islam ètò tí a gbé kalẹ̀ fún ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Ìgbòǹbòrò náà. Àwọn àríkún àtìlá. Wa alaikum salam wa rahmatullah. Àríkún ọmọdé láti sáré bóde. Náà. Mo fẹ́ béèrè wípé nígbà tẹ́sọ nípa ọ̀rọ̀ bíbá ní parí ìjà. Náà. Tó bá já sí pé yẹn gbọ́ ẹjọ́ ẹnìkan tí kò tí ì gbọ́ tẹnìkejì tó ti ń ṣèdájọ́. Náà. Tó wá gbọ́ tẹnìkejì torí pé tẹnìkejì sọ ló fẹ́ jàre. Náà. Ẹ dákun tí ló lè fi tẹ́ràn ru ìdáná dàtí pé ìyàwó ni bẹ́ẹ̀. Wọ́n ti gbọ́ yín yé wọ́n dá wa lóhùn àwọn bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid. Barakallahu fikum. Àkọ́kọ́ kó tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run máa ń fi orí ẹ̀ jìn ẹ̀dá. Ẹ̀kejì kó fi èyún sí ẹ̀kọ́ fún ìgbà míì wọ́n ní àìgbọ́ ẹjọ́ ẹsẹ̀ kan dájọ́ so kọ́mọ kò sínú irú àṣìṣe báyẹn mọ́ so kọ́dẹ̀ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yin yẹn wá nílé fún ìdásí ètò tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀rọ tí ẹ pè sí ni 08071391132 lẹ́ẹ̀kan sí 08071391132. Ustaz wa Sheikh Abdulrahman Muhammad Al-Awwal náà ẹ ti wọlé o. Sáà lè fọ̀rọ̀. Wa alaikum salaam wa barakatuh. Àgbẹ̀fàtà ló sọ̀rọ̀ látòjú ń jó. Náà wọn lọ́wọ́ sàn ilẹ̀ sàn kí n béèrè yín ẹ̀yin rédíò yín lẹ̀ àbíkẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Náà. Ìbéèrè tèmi ni pé ẹ ṣe wá sí pé tí ẹ bá ń ṣàdúrà. Náà. Tó bá yẹ pé gbàgbé èèyàn bá ń tọrọ pé Ọlọ́run ṣòwò fún mi ṣòwò fún mi. Ẹ wá sọ yìí pé bí alẹ́ ni Ọlọ́run tó dáyàn lóhùn. Náà. Ṣé àdúrà téèyàn ń ṣe yẹn kò lè jẹ́ káyà àdúrà yẹn pẹ́ láti àárọ̀ yẹn? Náà wọ́n ti gbọ́ yín yé àwọn ustaz wa tó ń sì dánilẹ́kọ̀ọ́ wọ́n dá wa dùn lé lórí. Ọlọ́run san yín lẹ́san rẹ̀ sẹ́rí gbogbo nǹkan lọ́dọ̀ náà ọba Ọlọ́run máa ń ṣe lè hekam torí àwọn àti torí tó pàtàkì kan léyìí tó ṣe pé àwa tá a jẹ́ ẹ̀dá àmọ́ bóyá tó o bá lówó làárọ̀ bí aburú ńlá kan ní ìbá ṣẹlẹ̀ sí yàn bí a ti yàn bá ní lọ́sàn-án bí orí ibú ní ọ̀jẹ̀ fún yàn ṣùgbọ́n náà ọba subhanahu wa ta'ala kò fi orí ibú fún yàn orí lọ́fẹ́ kódà ń bẹ ní hadithul qudsi pé ó ń bẹ ní àwọn ẹrú àwọn tó ṣe pé tí ń bá fún wa lọ́lá Ọlọ́run yóò mú akọ́sẹ̀ Ọlọ́run wà ní tètè fún wa ní Ọlọ́run yóò fi sáyé ìgbà tí wọn ò ní kọ́sẹ̀ bẹ́ẹ̀ náà ní ìdàkejì ẹ̀wẹ̀ sèyìn jẹ́ nípa ìbéèrè yín ìbéèrè kan tí ń bẹ nínú ilé ń bì ní pé wọ́n ní ẹjọ́ wẹ́ bá ní sí àlàyé àsìkò tá a lè kí ìrun magrib àti ìṣáì ní lápapọ̀ tá a kí magrib àti ìṣáì pọ̀ tàbí zuri àti asri tá a lè kí lápapọ̀ ìkíní tá a bá ń bẹ lórí ìrìn àjò a lè ṣe jamu tekdim tàbí jamu takhir jamu tekdim ni pé zuri àti asri a kí méjì lásìkò zuri magrib àti ìṣáì a kí lásìkò magribi jamu takhir magrib àti ìṣáì lásìkò ìṣáì zuri àti asri lásìkò asri bákan náà tójú bá ń rọ̀ tá a bá sí lórí ìrìn àjò a lè kí magrib àti ìṣáì a lè kí pọ̀ zuri àti asri a lè kí pọ̀ tójú bá lágbára tàbí látàgùn tó bá fẹ́ gùn tàbí tó tutù bá pọ̀. Ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn rí àsìkò ní kò gbà wá mo bá dáhùn ju bá ń lọ kọ́lọ́ ọba àlekí ọlá kọ́ bá wa sẹ̀yìn ara lé kọ́ bá wa sẹ̀yìn náà lẹ́sàn rí ẹni tó wà pẹ̀lú wa ti ń gbé sókè tí ń gbé sílẹ̀ àwọn ni broda Ọpẹ́yẹmí Adéwálé kọ́lọ́ bá wa sàlékún dáadáa fún wọn olóòtú ètò ní Alhaji Tohir Abọ́ládé Imam èmi ọmọ yìí ní Iskil Hamza yẹn yẹn ń ṣe máa sálàmà.